Òṣódìran apá kejì. Ẹ káàbọ̀ padà sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Òṣódìran. Òṣódìran jẹ́ sinimá kan tí ó kọ́ni ní ẹ̀kọ́ tí ó sì dùn gidi, tí ó sì tún sọ nípa àwọn ìdílé oṣó. Sinimá ìbẹ̀rẹ̀ níbi tí Láwùyí ti kú, tí Òṣódìran sì pè padà tí ó sì béèrè ẹni tí ó pa lọ́wọ́ rẹ̀. Báyìí ni ó sọ fún Òṣódìran pé ẹ̀gbọ́n òun Jògbóbíoró ni ó pa òun, nítorí pé òun mọ̀ pé òun ni ó pa bàbá tó bí àwọn lọ́mọ. Ìdí nìyí tí ó sì fi pa òun náà. Báyìí ni Òṣódìran àti àwọn àbúrò rẹ̀ sì lọ bá Jògbóbíoró nílé. Wọ́n bá níbi tí ó ti ń sunkún, tí ó sì ń ṣépè. Báyìí ni wọ́n ṣe àmì sí èpè tí ó ṣẹ́, tí wọ́n sì jẹ́ gbogbo àwọn tí ó wà níbẹ̀ ó mọ̀ pé òun ni ó pa àbúrò rẹ̀. Lẹ́yìn tí ó mọ̀ pé àṣírí òun ti tú, ó tún pa àwọn tí wọ́n bá dárò yìí. Àmọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn, Òṣódìran sọ fún àwọn àbúrò rẹ̀ kí wọ́n jẹ́ kí àwọn lọ, pé ìjà àwọn ò kí ń ṣe òní. Fún ẹ̀yin tí ẹ tí ní àǹfààní láti wo sinimá yìí, ẹ rí sinimá yìí wò ní ìkànnì ìtẹ̀lẹ̀ The Icon Studio. Bákan náà sinimá yìí parí síbi tí Iyọ̀ ti wọ inú kíláàsì ẹ̀kọ́ ayé, tí gbogbo ohun tí ó sì bá ń bẹ̀ yà lẹ́nu. Báyìí ni ó délé tí ó rò fún ìyá rẹ̀, àmọ́ ìyá rẹ̀ rò pé nítorí àwọn ìwé tí ó ń kà bóyá òun ni ó jẹ́ kí ó máa ronú báyìí. Àmọ́ ní ọjọ́ kejì tí ó tún wá kíláàsì, wọ́n fún un ní ìyẹ́ kan tí ó sì fi ìyẹ́ yìí hàn ìyá rẹ̀ nílé. Eléyìí fà tí ìyá fi tẹ̀lé wá sùkúù, tí ó sì wá béèrè lọ́wọ́ àwọn adarí sùkúù yìí. Àmọ́ wọ́n jẹ́ kó yé ìyá rẹ̀ pé àwọn ò mọ nǹkan kan tó jọ báwọn. Báyìí ni ó sì tún jẹ́ kó yé wọn pé òun rí pòfẹ́sọ̀ kan ní inú kíláàsì yìí bákan náà. Báyìí ni wọ́n dá lóhùn pé pòfẹ́sọ̀ yìí ti travel kìí ṣe oṣù kan. Wọ́n ní kí wọ́n mú Iyọ̀ lọ sí ilé ìwòsàn. Àmọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn ni ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ yìí. Gbogbo ilé ẹ̀kọ́ ló mọ̀ pé ọmọbìnrin tí ó ń ta pọpọ́ọ̀fù ní inú sùkúù yìí ti kú. Àmọ́ ó yọ sí wọn ní òjijì tí gbogbo wọn sì fi ẹsẹ̀ fẹ́. Eléyìí ló fà á tí wọ́n fi mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni Iyọ̀ ń sọ, pé kò kí ń ṣe pé ó yí lórí. Àmọ́ lẹ́yìn tí pòfẹ́sọ̀ yìí dé, Iyọ̀ lọ bá pòfẹ́sọ̀ yìí tí ó sì ṣàlàyé fún un. Báyìí ni pòfẹ́sọ̀ yìí jẹ́ kó yé Iyọ̀ pé kò kí ń ṣe ènìyàn lásán, pé só mọ̀ pé ó ti di abara méjì láti bí oṣù mẹ́ta sẹ́yìn. Ibí yìí ni apá kìíní sinimá yìí parí sí. Ohun tí a máa retí ní apá kejì sinimá yìí ni pé kí ni ó gbẹ̀yìn Òṣódìran àti Jògbóbíoró. Ṣé lóòótọ́ ni Iyọ̀ ti kú láti bí oṣù mẹ́ta sẹ́yìn? Kí ni ó pa á? Báwo sì ni àwọn òbí àti Iyọ̀ fúnra rẹ̀ mọ̀ pé òun ti kú? Bákan náà, báwo ni pòfẹ́sọ̀ yìí ti jẹ́? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà, ẹ máa retí apá kejì sinimá yìí láàrin oṣù yìí sí oṣù tí ó ń bọ̀. Ó dìgbà kan náà.